Attention, attention, if you're not spending money, go. Nínú oṣù kẹjọ yìí sọ àwọn òpin ọ̀sẹ̀ rẹ di ìgbádùn tí kò lópin. Wọ̀nyí jẹ́ òpin ọ̀sẹ̀ alárànbarà nínú oṣù kẹjọ. Ní gbogbo alẹ́ ọjọ́ ẹtì tí ṣe Friday lẹ́wọ̀n máa wo sinimá àgbéléwò tuntun tó ń gbóná fẹlifẹli. Lẹ́yìn èyí ni DJ yóò po orin ìgbàlódé pọ̀ fún wákàtí méjì gbáko. Lọ́jọ́ àbámẹ́ta tí ń ṣe Sátidé a ó sọ ìgbádùn yín di ìlọ́po méjì pẹ̀lú àǹfààní orin orí ìtàgé oníwákàtí kan àti sinimá àgbéléwò tuntun eléyìí tó tún gbóná fẹlifẹli lárọ̀ọ́wọ́tó yín. Bó bá wá di ọjọ́ ìsinmi tí ń ṣe Sunday ẹ fi orin ìyìn àti ọpẹ́ sí Olúwa ru ara yín sókè. Fún wákàtí kan gbáko kẹ́ ẹ wá fi sinimá àgbéléwò kọ́gbọ́n tuntun kan túra. Kò tán síbẹ̀ o, ẹ máa retí àwọn ayẹyẹ ńlá tó jojú ní gbèsè, ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀, ìbéèrè ojú pópó àti àwọn àṣàyàn ìrìn àjò ìgbé ayé jákèjádò. Lóṣù yìí Weekend Extravaganza lórí Orisun nìkan ni.